bíríkì yìí ibẹ̀ ni wọ́n sọ Àjàyí Crowther mọ́ inú ilé tí wọ́n ti mú Àjàyí lélẹ̀ ilé tá à ń wò yìí òun wọ́n ti mú Àjàyí. Orúkọ mi ni Bambi Bọ́látitó Ezekiel. Èmi ni Basọ̀run ìlú Òṣogùn. Orúkọ mi ni Ọlálérè Moses Adébámijí Olóṣogùn tìlú Òṣogùn. Ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni wá bá ṣe wà tá wá tẹ ìlú Òṣogùn yìí. Chief Moses Oṣuọlálé Nìkọ́lá bá ìlú Òṣogùn bílẹ̀ mi. Ẹ káàbọ̀ sí ìlú Òṣogùn nílùú olóògbé bàbá Samuel Àjàyí Crowther èyí tó jẹ́ bíṣọ̀bù àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Oríṣiríṣi ìtàn ni a ti gbọ́ nípa bíṣọ̀bù Àjàyí Crowther. Oríṣiríṣi àwọn nǹkan ni àwọn èèyàn ti sọ nípa bíṣọ̀bù Àjàyí Crowther. Ní pàtàkì jùlọ Àjàyí Crowther òun ló tú Bíbélì sí èdè Yorùbá. Ní báyìí a fẹ́ tẹ̀síwájú láti gbọ́ ìtàn àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Àjàyí Crowther gangan. Báwo ni bàbá Samuel Àjàyí Crowther báwo ló ṣe dé ìlú Sierra Leone? Báwo ni bàbá Àjàyí Crowther báwo ni wọ́n ṣe kó o lẹ́rú? Àwọn wo gan ló kó o lẹ́rú? Àwọn ìrìn àjò wo ló rìn tó fi di bíṣọ̀bù ìjọ Anglican tó fi wá di pé ó tú Bíbélì sí èdè Yorùbá? Ẹ tẹ̀lé wa ká lọ báyìí láti gbọ́ dáadáa nípa ìtàn rẹ̀. Bó ṣe wá láti Ọ̀yọ́ ni pé ọmọ bíbí Aláàfin ni àwa ṣe. Ẹni tó wá tẹ̀lú Òṣogùn dó à ń pe orúkọ ẹ̀ ní Ayémì. Ayémì jagunjagun àtọdẹni ní í ṣe, ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ ọmọ bí ó níyàwó méjì wọ́n sá ń sọ̀rọ̀ sí ọjọ́ ti pẹ́ lọ́wọ́ á dìde ó bínú kù ní Ọ̀yọ́ ni. Nígbà tó dé sẹ́yìn ó dúró wọ́n dé Adó-Àwáyè ó dúró ó wá padà dé ibi tí ó fẹ́ ṣe. À ń pe àpáta kan wà ní ojú ọ̀nà tẹ́ gbà wá ní ibẹ̀ ló dúró sí. Ó sá ń dẹ̀gbẹ́, nígbà tó ń dẹ̀gbẹ́ ó rí ẹyẹ àkàlà lókè. Ẹyẹ àkàlà ni à ń pè ní àkọ̀. Ó yìnbọn sí, nígbà tí ẹyẹ ní bọ́ọ̀lẹ̀ ẹyẹ di tíntín, ẹyẹ kéńké báyìí ni. Ó wá wò wípé kí lòun fẹ́ ṣe ṣẹ́ẹ̀sì mọ́ láyé ìgbà náà. Àwọn ọdẹ wọ́n ní kíní ẹ̀rìndínlógún tí wọ́n máa dà. Ó sá wò ó wá lọ fi atare ó fi kún inú ẹyẹ ni ó sá jó. Ó fún ìyàwó kejì ó lóyún, ó fún ìyàwó kejì òun náà lóyún. Ibi tí Àjàyí ti jáde nu. Ọmọ bíbí ìlú Òṣogùn Aráhùn ìlú ọmọ Àjàyí ṣe. A lè ní 1821 ogun àwọn Fúlàní tí wọ́n ń ṣòwò ẹrú ọjà wọ Òṣogùn. Ìgbà tó dé Òṣogùn wọ́n bẹ̀rẹ̀ sí jà fikanfikan. Ṣé ẹ ti mọ̀ pé àsìkò ìgbà yẹn ilé bẹ̀rẹ̀ ni kò sí páànù. Àwọn Fúlàní yìí wọ́n dọ́gbọ́n tán fi rápálá tán fi finá sílé. Nígbà ilé bẹ̀rẹ̀ sí í jó ibẹ̀ ni gbogbo ìlú tán ti fọ́nká tí wọ́n ti bẹ̀rẹ̀ sí lé wọn. Àwọn èèyàn jà fikanfikan. Ayémì tó jẹ́ bàbá Crowther ó wà nú àwọn tó bógun lọ níjọ́ yẹn. Ṣùgbọ́n Crowther àti àwọn míì wọ́n mú wọn lẹ́rú. Tí ẹ bá dé Òṣogùn lónìí ẹ rí ìdí òsè tí wọ́n so wọ́n mọ́ nígbà náà tó sì wà ńbẹ̀ títí láti 1821
títí di àsìkò yìí. Òsè yẹn là ń pè ní ìyálóde títí dòní. ẹ̀rígi ńlá tó wà ńbẹ̀ àárín ọjà nígi yẹn wà ní ìgbà yẹn orílẹ̀ ilé bàbá gan níbi tí wọ́n ṣe tí wọ́n kọ́ tí wọ́n mọ yẹn nígbà tí ogun dé igi ńlá tẹ̀ ń wò yẹn ìyálóde la máa ń pè táwọn bàbá máa ń bọ látijọ́ tó lè pa àwọn dáṣíṣì Crowther wọ́n wá fẹ́ẹ̀sì ẹ̀ bí wọ́n ṣe fẹ́ẹ̀sì ẹ̀ wọ́n nígbà yẹn ìyá kan wà òun lè ìyálóde tó máa ń ṣèkọ́ gbóná bíi kókó tá à ń mú un sí yẹn báwọn ṣe máa ń ṣe ni pé wọ́n á gbé kòkò kalẹ̀ ẹni wọ́n bá dé wọ́n máa gbé abọ́ fún un máa dà gbà táwọn gbọ́dọ̀ ọ̀mì yẹn dé wọ́n máa ń lọ sọ́dọ̀ ìyá yẹn torí wọn kì í ṣe péjọ kan náà tó dé ni wọ́n lọ wọ́n máa ń lọ sọ́dọ̀ ìyá yẹn tó bá ti ṣèkọ́ láàárọ̀ wọ́n á ní kó máa bu ẹ̀kọ́ sínú ìgbà tí wọ́n fi ń gba ẹ̀kọ́ ok ìyá yẹn èèyàn takuntakun sí ni wọ́n lọ ní àárọ̀ ọjọ́ kìíní àárọ̀ ọjọ́ kejì lọ́wọ́ kí fún wọn pé láì jẹ́ pé ẹ sanwó torí nǹkan lòun fi ń dáná ẹ̀kọ́ wọ́n sá fárígá fún wọn àwọn tó kọ́ lọ àwọn bíi méjì ó mú wọn balẹ̀ àwọn míì tó ṣígun wá ó tún mú wọn balẹ̀ ìgbà tí wọ́n wá pọ̀ lórí ẹ̀ tó àwọn ogun yẹn ń ṣí bọ̀ wá bá ní ibi tó gbé wọn ṣubú tí ń bá wọn jà yẹn ló wá sá igi yẹn igi ńláńlá tẹ rí yẹn àárín ìjà lọ́wọ́ àmì lẹ́gbẹ̀ẹ́ ibi tó ń dáná ẹ̀kọ́ wọ́n sá sáré lọ fọlọ́ sámọ́gì yẹn bí wọn ò ṣe rí mọ́ nìyẹn. Òsè yẹn bó ṣe rí yẹn nígbà tí ayé ìdàbá yìí tá a bá tójò bá wọ́n láyé wọ́n lọ́run tá a bá ti lọ bọ oyè òsè yẹn tá a dín àkàrà ẹ̀kọ tá a gbé lọ díẹ̀ tá a sì po òbúkọ kan tí obìnrin bá lọ ọbẹ̀ ńrọ̀lẹ́ báyìí òjò ọ̀pá wọn wọlé ni pẹ̀lú ìlù tí wọ́n máa jó òjò sì rọ̀ tó ìyẹn fi hàn pé lóòótọ́ ìlú yẹn ti tóbi ńgbà náà kì í ṣe ìlú ní gbogbo Ìbàràpá méjèèjì kò sí ìlú tó tó Òṣogùn ńgbà náà làlá tí ò sì tí ì débẹ̀ òkè bí òkú náà wà gbogbo àwọn tí wọ́n tún kúrò ní ìlú Òṣogùn ní 1821 yẹn àwọn kan lọ sí Làlátẹ̀ àwọn kan lọ Abẹ́òkúta àwọn kan wá Ṣẹ̀yìn àwọn kan wọ́n lọ sí Igbó Ọrà bí wọ́n ti fọ́n káàkiri inú nígbà yẹn tógun tú wọn ká. ọmọ kékeré ni Àjàyí Crowther wà kò ju bí ọmọ ọdún 12 lọ nígbà náà igi tó wà lẹ́yìn mi yìí òun ni wọ́n sọ Àjàyí Crowther mọ́. a ó rí i pé tí a bá wo pátákó ajúwe yìí wọ́n kọ sí lára pé baobab tree to which Bishop Samuel Àjàyí Crowther was tied after being captured by slave traders. láyé àtijọ́ wọ́n máa wo nǹkan ṣẹ̀jáyé ọmọ ni ẹ mọ̀ wípé ẹbọ iná ẹ̀ ni Ògún jẹ́ Ògún làwọn bàbá wa máa bọ ṣùgbọ́n gbọ́ ya tí wọ́n ìkọsẹ̀jáyé ẹ̀ ni wọ́n wá sọ fún bàbá yìí pé bàbá yóò ní í ṣe ẹ̀sìn tí ń ṣe o wípé ọmọ yóò ní í ṣe ẹ̀sìn tí bàbá ẹ̀ ń ṣe wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ogun ló jẹ́ kí Àjàyí ó dé ibi tó dé lónìí yìí ogun tó wà tú ogun Fúlàní òun ló wà tú Òṣogùn nígbà yẹn 4 miles in circumference iná ẹ̀ ní ìlú Òṣogùn gbà yẹn ìlú olókìkí ìlú tó tóbi ní nígbà náà ogun àwọn Fúlàní Ìdàọ̀mì àwọn ló mú Àjàyí lẹ́rú wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn ọmọ bíbí ìlú Òṣogùn àwọn kẹ́ sá lọ àwọn kẹ́ sá lọ sí Ìbàdàn àwọn kẹ́ sá lọ sí Abẹ́òkúta àwọn kẹ́ sá lọ sí Làlátẹ̀ àwọn kẹ́ sá lọ sí Ìṣẹ́yìn bí wọ́n ṣe sá káàkiri nìyí ṣùgbọ́n gbọ̀ ya ni wọ́n wára wọn kàn
Ògùn ló tó ìlú Òṣogùn gbà náà. Ibi tá a wà yìí kọ́ ni Òṣogùn gbà yẹn. Ibi tí à ń lọ yìí, ibẹ̀ ni ilé àwọn Samuel Ajayi Crowther, ilé tí òun àti bàbá rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbé lásìkò ìgbà tí àwọn slave traders, àwọn olówó ẹrú tí wọ́n mú Samuel Ajayi Crowther. Ẹ ká lọ. Ẹ kú sábà o, ẹ kú sábà. Ibi tí a dé yìí, ibẹ̀ ni ilé tí bàbá àti ìyá Samuel Ajayi Crowther, ibẹ̀ ni ilé tí wọ́n ń gbé nígbà náà. Àwọn amúnisìn, àwọn akónilẹ́rú lásìkò ìgbà tí wọ́n gbé Ajayi Crowther, ilé àwọn òbí Ajayi Crowther ni. Tá a bá rí ilé yìí á rí i pé ó dàbí ẹni pé kì í ṣe ilé àtijọ́. Ilé àtijọ́ ni o. Ìgbà tó wó òun ni ìjọ Anglican ni wọ́n pètòpèrò wípé kí wọ́n tún ilé náà kọ́ kó ba lè wà fún ìrántí àti ohun tí àwọn èèyàn máa fi ṣe ibi ìgbafẹ́, ibi tí wọ́n ti máa ṣojú lóore. Tá a bá wo pátákó ajúwe yìí, wọ́n kọ sí lára wípé the remains of Bishop Samuel Ajayi Crowther parents' house where he was captured by slave traders in 1821 at the age of 12. Ọmọ ọdún 12 òun ni Samuel Ajayi Crowther wà nígbà tí àwọn tó kó lẹ́rú tí wọ́n fi kó lẹ́rú. Ajayi Crowther yìí ìgbà táwọn olówó ẹrú mú wọn mú dé Badagry, wọ́n tà á fáwọn tí wọ́n ń ra ẹrú, àwọn Portuguese tí wọ́n ń ṣe òwò ẹrú, wọ́n tà á. Ìgbà tí wọ́n tà á, lọ́kílẹ̀ ọbọ wọ́n kó wọn lọ sí Amẹ́ríkà láti tí wọ́n ti ń fi hàn ṣe iṣẹ́ oko rèké. Ìgbà tí wọ́n mú lé tí wọ́n mú, wọ́n bẹ̀rẹ̀ sí kó wọn lọ títí tí wọ́n fi dé Badagry. Badagry náà ti wá ni wọ́n ti ta wọ́n fún àwọn Portuguese tí wọ́n ń ṣòwò ẹrú. All right. Àwọn British tí àwọn ti ń gba àwọn ẹrú kalẹ̀, wọ́n bá wọn pàdé lójú omi, wọ́n fìjà pẹ́ta, wọ́n sá gbà wọn kalẹ̀. Ìgbà tí wọ́n gbà wọn kalẹ̀, wọ́n kó wọn dé Freetown tá à ń pè ní Sierra Leone lónìí. Wọ́n kó wọn débẹ̀ ní 1822 náà bá kó wọn síbẹ̀. Ibi tí a wà yìí, ibẹ̀ ni àkọ́kù ilé èyí tó wó ilé àwọn Bishop Samuel Ajayi Crowther, ilé àwọn òbí rẹ̀ ní ọdún 1821 tí wọ́n mú Ajayi. Inú ilé tí wọ́n ti mú Ajayi lélẹ̀, ilé tá à ń wò yìí òun wọ́n ti mú Ajayi. Àwọn àwókù ìyẹ̀pẹ̀ amọ̀ àtijọ́ ilé yẹn òun ló wà nílẹ̀ yìí. Ẹ já wọlé ká wò. Ilé yẹn lélẹ̀ láti ọdún 1821 òun ni ilé ti wà ń bẹ̀ nígbà tí wọ́n mú Samuel Ajayi Crowther. Ó túmọ̀ sí pé ilé ti wà ń bẹ̀ síwájú àsìkò yẹn. Ajayi Crowther ọbọ̀ tí ọwọ́ Crowther torí pé òyìnbó ní jẹ́ Crowther, Ajayi ni orúkọ tiẹ̀ jẹ́. Bàbá rẹ̀ ó ti tẹ Òṣogùn tó bá Òṣogùn lọ. All right. Ọ̀gá rẹ̀ ó bẹ̀rẹ̀ sí kọ́, wọ́n fi sílé ìwé pẹ̀lú àsáhùn tí bíṣọ̀bù padà wà fẹ́. Ìgbà tí wọ́n jáde ní ilé ìwé, wọ́n fún wọn níṣẹ́ ní iṣẹ́ olùkọ́ ní Sierra Leone bẹ́ẹ̀. Òun àti
ìyàwó náà náà jọ fún ní Sierra Leone ò tí ì ṣe márèèjì ńgbà náà tó ìgbà tán rí bó ṣe brilliant tó wọ́n wá ní ọmọ yìí yóò wúlò fún iṣẹ́ ìránṣẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí àwọn tí wọ́n wá láti tọ́jú àwọn missionaries tí wọ́n wá tí wọ́n wá sí odò Niger tí wọ́n bá sì ti gbé wọn wá láti ìlú òyìnbó tẹ́fọn bá ti jẹ wọ́n inú kan padà dọ́hùn kún ó kú inú kan bọ́ wọ́n wá ronú wípé Crowther yìí ó wúlò fún iṣẹ́ ìránṣẹ́ bí wọ́n ti gbé òun náà lọ sí England nìyẹn wọ́n wá wọn kọ́ ní ẹ̀kọ́ olùkọ́ ẹ̀kọ́ àlùfáà ìgbà tó kú òun bẹ́ẹ̀ ó wá sí Sierra Leone padà ó ní the first student of Furabe College and I jẹ́ the first student ní Furabe College ní Sierra Leone ìgbà tí wọ́n jáde wọ́n á ní àwọn CMS wọ́n wá ní àwọn ń wo ọyẹ kan ó ní ẹnìkan tí yóò mọ bá wọn lọ bá wọn bọ̀ Àjàyí Crowther tó jẹ́ ọ̀gá rẹ̀ wá rẹ́kọ́mẹ́ǹdì Àjàyí pé ẹni tó ń lè rí tó lè ṣiṣẹ́ yìí Crowther ni wọ́n wá sí Abẹ́òkúta ní 1842 wọ́n bá wọn wá ibẹ̀ náà ti pàdé ìyá wọn àti àǹtí wọn tá à ń pè ní Bọ́lá ọjọ́ yẹn ọjọ́ ńlá ni ìgbà tí wọ́n wọ Abẹ́òkúta Bọ́lá lórí Crowther tọ́dá mọ̀ lónìí lọ́ba sáré lọ lé lọ pé ìyá rẹ̀ wípé òun ti rí Crowther o òun ti rí àbúrò òun Crowther níbo bọ́n ṣáàtì lọ sí ọjà tí wọ́n lọ pàdé tí wọ́n lọ wò torí pé ńgbà náà táwọn aláwọ̀ funfun bá ti wọ ìlú kan àwọn èèyàn mọ̀ pé wọ̀wọ́ wọn ni ibi tá a ti rí Crowther nu níjọ́ náà ni Crowther sàmì fún ìyá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ ìgbà tí wọ́n wá padà lọ ìyá àti Crowther wọn ò padà fojú kanra wọn mọ́ tẹ́ dọjọ́ kú ìyá ìgbà tí wọ́n wá padà lọ tí wọ́n ó tún padà wá wọ́n wá fi wọ́n ṣe olùdarí ní West Africa bí pé wọ́n máa lọ ìgbà tó di 1864 wọ́n wá rò pé ó yẹ káwọn ó kúkú ní bíṣọ̀bù kan ní ẹkùn West Africa bíi ọ̀gá rẹ̀ wá recommend ẹ̀ pé only one person tá a lè lò tó ti lè ṣiṣẹ́ ìyanjú bí iṣẹ́ òun náà ní Crowther wọ́n wá lọ sí wọ́n wá pè é wọ́n ọ̀ǹdè rẹ̀ as a bishop. ìlú Ọ̀yọ́ òun ni ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kọ́ Àjàyí Crowther University sí ìgbà tí tolórí tẹlẹmù tọmọdé tàgbà ìlú Òṣogùn gbọ́ ó ṣe wọ́n ní kàyéfì wípé ìlú Òṣogùn tí bàbá Àjàyí Crowther ti jáde wá ibẹ̀ ló yẹ kí wọ́n gbé iléèwé náà sí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi akitiyan lẹ́yìn akitiyan wọn àjọ Anglican orílẹ̀-èdè Nàìjíríà wọ́n padà yí èrò ọkàn wọn padà wípé àwọn gbé ọ̀kan lára fakọ́tì tó wà ní iléèwé náà wá sí ìlú Òṣogùn tá a bá wo ẹ̀yìn ni a ó rí i pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé ó túmọ̀ sí wípé ọ̀kan lára àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí ṣe fakọ́tì tó wà ní iléèwé yunifásitì Àjàyí Crowther wọ́n ti pinnu láti gbé ọ̀kan ńbẹ̀ wá sí ìlú Òṣogùn building tí wọ́n fẹ́ lò àwọn ilé tí wọ́n fẹ́ lò fún iléèwé náà òun ni à ń wò lẹ́yìn bí. bákan náà tá a bá tún yí báyìí a ó tún rí èyí tó jẹ́ òmíràn tó jẹ́ ilé tí wọ́n ń kọ́ gẹ́gẹ́ bí ẹ̀ka ẹ̀kọ́ láti
yunifásitì Àjàyí Crowther ní ìlú Ọ̀yọ́ èyí tí ó jẹ́ ẹ̀ka ti ìlú Òṣogbo. Ẹ ṣé, ẹ máa bá wa ká lọ. tọ́lọ́run bá ṣiṣẹ́ yóò ṣe dáradára ni. àwọn ènìyàn a máa pé kínní tẹ́lẹ̀ àwọn ọmọọgbà tí wọ́n ń gbé yunifásitì lọ Ọ̀yọ́ ara gbópin tí wọ́n mọ̀ àmọ́ bí wọ́n ṣe ṣe tí wọ́n gbé débẹ̀ ṣùgbọ́n gbà wọ́n gbé dé Ọ̀yọ́ tá à ń gbọ́ orúkọ Bishop Àjàyí Crowther a ní láti dìde a lọ síbẹ̀. àwọn tó dá sílẹ̀ wọ́n sọ wípé kìí ṣe ohun tí a lè mú báyẹn pé ká lọ fọkàn balẹ̀. nígbà ọ̀ya Ọlọ́run wá lo àwọn Anglican Bishop Anglican Ọlọ́run lò Bishop Anglican yẹn òun lọ́ọ́ la wá so mọ́ lẹ́sẹ̀ èyí ni Bishop Ọdúntàn òun la so mọ́ lẹ́sẹ̀ títí tó fi bá wa ṣe àṣeyẹn yọrí iṣẹ́ yẹn. àwa náà ọ̀bẹ jù torí òun jẹ́ gẹ́gẹ́ bí bíṣọ̀bù wa ní ìlú Ìṣẹ́yìn nígbà wọ́n dá bíṣọ̀bù sí ìlú Ìṣẹ́yìn lọ́lọ́run tó ṣe wípé a rí yunifásitì a ní yunifásitì nílùú Òṣogbo a ní bí àwọn tí ń kẹ́kọ̀ọ́ Bible ní Anglican Church òun lẹ́yìn ló wà ń bẹ̀ yẹn tẹ́ ń wò. The first African bishop ní 1864 gbàtọ́gbàtẹ́ ìrànṣẹ́ tó padà wá sí Sierra Leone wọ́n á bẹ̀rẹ̀ sí wá sí wọ́n lọ sí Onitsha iṣẹ́ ìrànṣẹ́ náà ṣe débẹ̀ lónìí Lọ́kọ́jà wọ́n débẹ̀ láti Lọ́kọ́jà tẹ dọ́nìṣà kò sí chọ́ọ̀chì tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀nì ìbáwòrán Crowther mbẹ́ tó bá ti jẹ́ Anglican Church. wọ́n jẹ́ ṣe iṣẹ́ ìdè ojú àmì ìgbà tó di 1891 wọ́n wá sọ́dọ̀ Abigail Crowther tó jẹ́ àkọ́bí wọn lẹ́kọ̀ọ́. Abigail Crowther ó wá rí pé ara bàbá kò fẹ́ yá ó ń tọ́jú wọn ó fún wọn lóògùn tó ń lò. ìgbà tó di 31st December 1891 ní òru ọjọ́ yẹn ní nǹkan bíi aago 12 bàbá dákẹ́ bí bàbá ṣe kú nù. ṣùgbọ́n kó tí kí bàbá tó kú ó sọ gbólóhùn kan lẹ̀ pé tóun bá kú tóun ò fi padà tí òun ò sì tí ì padà dé Òṣogbo kí Abigail Macaulay kó wá gbogbo àwọn èèyàn kó padà sí ìlú Òṣogbo. eléyìí náà ti ṣe ní 16/1/1912 náà wá tẹ Òṣogbo tá a wà ní ìsìn yẹn 16/1/1912 ni wọ́n tẹ̀ pẹ̀lú àwọn èèyàn 25 ni wọ́n wá síbẹ̀ tí wọ́n tẹ̀. ó sì ti wà ní àṣà ilẹ̀ Yorùbá wípé ibi ìlú bá ti tú àìtún ìlú tẹ̀ sí ọ̀kánkán bẹ̀ wọ́n yẹ̀bà síbẹ̀. ìdí nìyẹn tí wọ́n fi wá kó wá sí ìsàlẹ̀ níbi tí Òṣogbo wà lónìí yẹn. ẹ rí wípé ó ṣe yẹn sí ìgboro ó fẹ́ tó 1 kìlómítà ọ̀rá nítorí wípé ó ti di àṣà Yorùbá pé ibi ìlú bá ti tú wọn ètò ń gbọ́dọ̀ dúró mẹ́mọ̀ kó sún sí ẹ̀gbẹ́ kan ni. so ìdí tí Òṣogbo fi débẹ̀ lónìí yìí o. a ní ilé Ògùn tó jẹ́ pé àwọn bíṣọ̀bù àwọn wá dá sílẹ̀. ilé Ògùn yẹn wọ́n ń gbẹ̀bí wọ́n ṣe kínní àwọn dókítọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ambulance gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ńgbà náà. ṣùgbọ́n gbọ́ ya tí wọ́n gbé tí àwọn
Anglican tí wọ́n gbé sí abẹ́ ìjọba Ìsẹ́yìn local government tí wọ́n gbé fún wọn gbogbo rẹ̀ ọ wálẹ̀ ni dìísí yìí ilé ògùn yẹn kò tẹ́ mi lọ́rùn ó ti bàjẹ́ jù táwọn èèyàn wá bá fẹ́ bímọ ní ìsinyìí ó di dandan Ìbàràpá ni wọ́n lè lọ Màyá wọ́n lè lọ Làlátẹ̀ ẹlòmíì Àdó Àwáyè bí wọ́n ṣe ń fi kọ sílẹ̀ sí ni ṣùgbọ́n lẹ́nu bí ọdún méjì sígbà wà yìí àyípadà díẹ̀díẹ̀ ń gbọ́ pé nǹkan kan ò sí ni díẹ̀díẹ̀ ní wà. Bíbélì tẹ́rí tán tún sédè Yorùbá yẹn Àjàyí Crowther ló tú sí èdè Yorùbá tẹ́ ẹ bá ti dé Badagry lónìí ẹ rí pẹ́ẹ̀nì tí wọ́n fi kọ́ sí níbẹ̀ ní Badagry ló wà. Ó jẹ́ iṣẹ́ pàtàkì tí ẹ bá ti lọ sí Ọ̀nìṣà wọ́n ó sọ fún yín wípé Àjàyí Crowther ló tú Bíbélì sí èdè láti Latin Greek sí èdè àwọn Ìgbò náà ìdí nìyẹn tí wọ́n fi sọ di òòṣà pàtàkì tó jẹ́ pé lọ́dọọdún báyìí tí wọ́n bá ń celebrate Crowther yóò máa jẹ́ ìyàlẹ́nu fún ni pé Crowther náà ń gbé lárugẹ tó báyìí so ẹ rí pété ẹ bá dé Kogi wọ́n kọ orúkọ rẹ̀ sí theological school tí wọ́n kọ́ sí Kogi Crowther theological school náà sọ ní Kogi so nítorí ìdí èyí bó ṣe jẹ́ nìyẹn. Ní ayé àtijọ́ wọ́n ń sin Ògún ni àwọn bàbá wa máa ń sìn ṣùgbọ́n ní ìgbà tí àwa ti gbọ́njú ní ìsinyìí ìgbàgbọ́ ó ti gba ayé kan ó sì ti gbà lóòótọ́ Ògún ó ti mú lóòótọ́ Ògún gan ìgbàgbọ́ àti mùsùlùmí ìgbàgbọ́ lọ́pọ̀ jù. Oògùn ìbílẹ̀ wà ń gbà yẹn ṣé ẹ wá mọ̀ wípé oògùn ìbílẹ̀ tí ó wà ń gbà yẹn ọ̀pọ̀ èèyàn oògùn kó tó mú ọ̀pọ̀ èèyàn ọ̀pẹ oògùn ìbílẹ̀ wa wọn náà jà fún raburabu ààrẹ ń tọ́sọnù nú àwọn Fúlàní náà tó jẹ́ pé Ọ̀fà tó bá jẹ́ pé ní nǹkan bíi 1991 tá à ń sọgọ́rùn-ún ọdún Crowther ni tá a bóun gbogbo ibi ìdí òsè yẹn lọ sókè báyìí oríṣiríṣi nǹkan la rí ń bẹ Ọ̀fà ọrùn ọlọ gbogbo nǹkan la bá ń bẹ owó ẹyọ tí a mọ̀ pé káòpì náà ń nàgbà náà kò tí ì sí owó gidi tó ń torí ìdí èyí nǹkan ìbílẹ̀ wà ń gbà náà tá ń ṣe bó ti rí ni pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí jagun Ìyálóde yẹn òun náà lọ sójú ogun tó bá wọn Fúlàní jà wọ́n nígbà tó rí wípé àwọn èèyàn ṣubú púpọ̀ àwọn Fúlàní wá ń lé lọ bó ṣe sáré jẹnẹjẹnẹ lọ bá fẹ̀yìn tigi bó ṣe wọnú igi nu náà ọba rí mọ́ wọ́n pò yí igi wọn ò rí mọ́ títí tí wọ́n fi lọ kò wá jáde mọ́ títí di ọjọ́ òní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí ó ṣe jáde yẹn tá a bá pè bá a ṣe é pè yóò dáhùn Ògún náà ń bọ̀ kò sí òòṣà míì tó jògún lọ lóṣoògùn tẹ́ ẹ bá dóṣoògùn ẹ lè rí láyé ìgbà kan ni babaláwo kan wà ń bẹ lónìí ìtìlẹ̀ mọ́ yìí o ẹni oró kan ṣoṣo òun tẹ̀tẹ̀tẹ̀ dé lóṣoògùn kì í tí ju bíi 10 years lọ tá à ń pè ní Ifá tó nìkan ni ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́tọ̀ọ́ wà tó kù lóṣoògùn ní ṣùgbọ́n àtìgbàgbọ́ àtìmọ̀lé lájọ́ ń bọ Ògún o lóṣoògùn tásìkò bá ti tó ọdọọdún là á bọ́ tó ìdò ní ọmọ ológun ni o Àjàyí Crowther torí iṣẹ́ ọdẹ ń bàbá rẹ̀ ṣe Ayémi lórúkọ bàbá Àjàyí Crowther.
tí a bá wo ẹ̀yìn mi a ó rí pátákó ajúwe tí a mọ̀ sí signpost. Wọ́n kọ síbẹ̀ pé Àjàyí Crowther University Ọ̀yọ́ Òṣogùn campus. Ibi báyìí ni ìjọ Anglican orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fẹ́ gbé Faculty of Agriculture, Department of History and International Studies. Ibẹ̀ ni ìjọ Anglican orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fẹ́ gbé ẹ̀ka Àjàyí Crowther University sí ní ìlú Òṣogùn láti fi ṣe mímọ rírì àti ìrántí bàbá. Ṣé Àjàyí Crowther ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà, bó ti kú bó ti sùn ó ti tún fọ̀n síbẹ̀ nítorí pé nǹkan kìíní gbogbo schools ta níbẹ̀ grammar school Àjàyí Crowther ló jẹ́ nítorí pé orúkọ rẹ̀ la fi gbé kalẹ̀ 1980 láyé Bọ́lá Àgè. Alright, Àjàyí Crowther tẹ́ ẹ bá dé Òṣogùn ní nǹkan bí ọdún mẹ́jọ tí ìsìn tẹ́ ẹ bá wá padà débẹ̀ lónìí ẹ rí i pé Àjàyí Crowther ti take new dimension torí àwọn Anglican wọ́n wá yájú sí i, wọ́n kọ́ befitting church fún wa, wọ́n wá gbé ẹ̀ka Àjàyí University tó wà lọ́yọ̀ọ́ wọ́n gbé wá sí Òṣogùn, ẹ̀ka ọ̀gbìn àti àwọn òjíṣẹ́ Ọlọ́run. Tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí àwọn ti evangelist tó ń ṣe training lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀. Àwọn kan wọ́n ti graduate, àwọn míì wọ́n graduate láìpẹ́ tán ó tún láti oríṣiríṣi ìlú náà ti wá tí wọ́n wá síbẹ̀ yẹn tí wọ́n wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ níbẹ̀.